Ẹ káàárọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé mo dúpẹ́. Nǹkan ayọ̀ kò ní tán nílé mi àti yín. Ẹ̀yin èèyàn wa nínú fídíò tí ẹ̀ ń wò yìí lẹ́ ó ti máa gbọ́ bí Lizzy Anjorin ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa bó ṣe jẹ́ wípé òun ò ní sinmi láti máa bá àwọn tó bá bá òun fa wàhálà padà. Ẹ̀yin èèyàn wa ó ní pé àwọn tó ń gbà òun nímọ̀ràn pé kó má dáhùn mọ́ òun dúpẹ́ lọ́wọ́ wọn ò ṣùgbọ́n àníyàn wọn ò dáa rárá nítorí wípé òun kò lè gbà. Ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé kí ẹ farabalẹ̀ láti gbọ́ àwọn ọ̀rọ̀ tó wà nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ajagunṣẹ́gun káàkiri gbogbo àgbáńláyé tí ẹ kí mi kú oríire ní àná. Mo dúpẹ́ ní ọwọ́ yín gan ni. Nǹkan ayọ̀, nǹkan rere kò ní tán nínú ilé èmi àti yín. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń bá mi ralẹ̀, ojú ò ní ti èmi àti yín. Ilé alálùbáríkà tó ń èmi tó ń ẹlẹ́dàá wa, ọ̀run á kọ́ fún wa. Ọlọ́run ò ní fi ilẹ̀ tẹ́ rà lọ́dọ̀ mi, Ọlọ́run ò ní fi ṣe àṣemọ̀. Gbogbo yín tẹ́ ralẹ̀ lọ́wọ́ mi, àníkún oore, àníkún ọlá, àníkún ẹ̀mí gígùn, àníkún àlàáfíà, àníkún nǹkan mèremère. Gbogbo yín tẹ́ ralẹ̀ lọ́wọ́ mi, gbogbo yín tẹ́ ra aṣọ lọ́dọ̀ mi, àníkún oore, àníkún ọlá, àníkún ẹ̀mí gígùn. Ṣé wá rí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń kí mi congratulations lágbára Ọlọ́run. Congratulations kò ní tán nínú ilé mi àti yín àtàwọn ọmọ wa lágbára Ọlọ́run. Ẹ ṣé. Ó ní àǹtí kan tí wọ́n ti ń bá mi sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. So mo gbọ́ voice note wọn, mi ò gbọ́ tán. Mo máa wá gbé voice note yẹn wá nísìn. Mo máa fast ohun wọn káwọn èèyàn má bàa dá ohun wọn mọ̀. Torí pé nílé ayé yìí èmi máa ń protect privacy. Ṣé rí wọ́n ní nǹkan tó kọjú sí èèyàn kan, ẹ̀yin ló kọ sí ẹlòmíì. Mo rí pé ti rán àwọn èèyàn tó pọ̀ sí mi. Mo rí pé ti sọ̀rọ̀ gan gbogbo yín. Lizzy má sọ̀rọ̀ mọ́, kò máa fún wa ní content. Ìmọ̀ràn yín dà. Èmi kàn mọ̀ wípé àníyàn yín ò dáa. Lizzy má jà mọ́, Lizzy má sọ̀rọ̀ mọ́, Lizzy wà classy, Lizzy kò yẹ kó máa dáhùn mọ́. Ìmọ̀ràn yín dà. Àmọ́ àníyàn yín kò dára. Ó dẹ̀ yé yín, ó yé Ọlọ́run. Ó yé yín, ó yé Ọlọ́run. Gbogbo ìwà tá dẹ̀ ń wù lọ́lọ́run máa fi san fún ní kálukú. Ìwọ tó ráyé ọmọ ọlọ́mọ tó ń bàjẹ́, tó ní kọ́ ọmọ ọlọ́mọ dákẹ́. Àmọ́ tó lè sọ fún àwọn tó ń ba ayé èèyàn jẹ́ pé kàn dákẹ́. Ìbàjẹ́ á kàn wọ́n náà, á kàn àwọn ọmọ ẹ̀. Torí wípé oríṣiríṣi èèyàn lọ́lọ́run dá. Ẹ jẹ́ kí n sáré ṣe analysis irú àwọn èèyàn tọ́lọ́run dá. Ọlọ́run dá àwọn ẹ̀dá kan, àdàbà ni wọ́n. Ọlọ́run dá àwọn ẹ̀dá kan, kìnìún ni wọ́n. Ọlọ́run dá àwọn ẹ̀dá kan, igúnnugún ni wọ́n. Ẹyẹ igúnnugún kò kí ń pa ẹranko. Kí ẹranko yẹn máa kú lọ báyìí, ẹyẹ igúnnugún kò ní ṣe kíni, kò ní pa ẹranko. Àmọ́ kìnìún tó bá ti jí nínú igbó, á fi ọmọ títí ẹ̀ sílẹ̀, á wọnú igbó lọ, á lọ pa ọmọ lọ́mọ. Lẹ́yìn tó bá ti pa ọmọ lọ́mọ tán, igúnnugún á ṣẹ̀ wá ṣe kíni, á ṣẹ̀ wá parí ẹ̀. Àtúwárí àwọn ẹ̀dá bí ìkòkò, àwọn là ń pè ní ajégunjẹran. Ṣé wá rí igúnnugún tẹ́ ń wò yẹn, òun máa ń dúró patiently ni kí kìnìún kò fi pa ọmọ lọ́mọ. Sórí irú àwọn ẹ̀yà igúnnugún yẹn, òun ní irú ẹ̀yin ẹ̀dá tẹ́ máa lọ sọ fẹ́ni tó ń búlì ní kó máa sọ̀rọ̀. Ẹ ti gbàgbé wípé tí kìnìún ọjọ́ tí ò bá rí ọmọ jẹ, ẹ̀yin àtàwọn ọmọ yín ló ń bọ̀ wá padà jẹ. Torí wípé gúnugún jẹ́ ẹyẹ tí kò lè fò púpọ̀. Gbogbo ẹ̀dá tó dàbí gúnugún, ení àwọn ẹ̀dá tó yọ̀lẹ́ ni. Ẹlẹ́ẹ̀kejì àwọn ẹ̀dá tí ò smart. Ẹlẹ́ẹ̀kẹrin àwọn ẹ̀dá tí ò lọ́pọlọ. Irú wọn la máa ń pè ní gúnugún. Torí wípé tó bá lọ́pọlọ, o ò ní sọ fún yìí tó ń ṣe rere, tó jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ọmọ ẹ̀, tó jẹ́ àwòkọ́ṣe rere fún ìwọ gangan, kò ní kó dákẹ́. Ṣé wá rí kìnìún? Nítorí wípé ọmọ ọlọ́mọ ni kìnìún máa ń pa jẹ. Ikú burúkú ló máa ń pa kìnìún nínú igbó. Ẹ̀mí kìnìún kò kí ń gùn.
torí wípé kìnìún tó bá lọ sínú igbó tó bá ti rí pé àwọn èèyàn ti kó ọmọ wọn kúrò lẹ̀ tó bá padà sílé á jẹ ọmọ rẹ̀ á jẹ ìyàwó ẹ̀. ṣé rí gbogbo ẹ̀yin ẹ̀dá tẹ́ dàbí gúnugún èmi ń sọ fún yín ni wípé a kàn ẹ̀yin náà tọmọtọmọ yín níbi tí wọ́n ti tọ́ èmi ní kékeré tí wọ́n ti tọ́ èmi dàgbà ní kékeré wọn ò ní kí n rí ẹni tó ń ṣaburú kí n dúró sí lẹ́yìn ibi tí wọ́n ti tọ́ èmi dàgbà ní kékeré wọn ò ní kí n rí ẹni tó ń ba tèèyàn jẹ́ kí n lọ dúró síbẹ̀ wọn ò ní kí n rí ẹni tó ń bàyàn lórúkọ jẹ́ àbí tó ń parọ́ kí n lọ dúró síbẹ̀ mo máa gbé ọ́díò méjì kan wá nísìn mo máa gbé ọ́díò méjì kan wá màá yọ kámẹ́rà mi màá fi kan hàn yín màá dẹ̀ play kan fún yín ṣó ti yé yín fún gbogbo ẹ̀yin tẹ́ ní kí n máa play content mo ti sọ fún yín pé ìmọ̀ràn yín dá àmọ́ àníyàn yín Ọlọ́run á jẹ́ kó ṣẹlẹ̀ sí yín tọmọtọmọ yín mo gbà ládùúrà ni lọ́lá àwọn tó ṣílẹ̀kùn àárọ̀ yìí kò yé yín mo gbà ládùúrà ni lọ́wọ́ àwọn tó ṣe kí ni ṣé bí Lizzy Anjorin rèé ẹ̀yin lẹ́lẹ́ nísinmi ẹ lọ́kàn yín ò balẹ̀ ẹ ló ti tán fún yín ẹ ló ti dàrú fún yín mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀gàn mi ń dògo Ọlọ́run fòpin sẹ́gàn mi ẹ̀gàn mi dópin